Tó mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà ní YouTube channel the Golden Robe YouTube channel. Àmì tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Ọlọ́run bá kún wa lọ́wọ́. Tó iṣẹ́ yìí la máa ń pè ní iṣẹ́ ìtafẹ́fẹ́ tí a fẹ́ ṣe báyìí. Èyí tí mo fẹ́ fi lẹ̀ là ń pè ní àṣẹ. Àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Kéèyàn sọ̀rọ̀ kó sì rí bẹ́ẹ̀. Kéèyàn pinnu lórí nǹkan kó sì rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àṣẹ tó ní agbára tó sì kéré àti ṣe. Ẹ wo dáadáa. Ẹ rí i pé ewé kéré, ewé ọsàn wẹ́wẹ́ la máa ń pè ní òrombó. Bẹ́ẹ̀ ni ewé ọsàn wẹ́wẹ́ lẹ́ ń wò yìí. Ewé ọsàn wẹ́wẹ́ lẹ́ ń wò yìí o. Ṣé ẹ ti rí i? Ẹ wo dáadáa. Ẹ bá mi mú ẹyọ atare kan péré. Ẹ bá jí láàárọ̀ láì bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Ẹ ní bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Ẹ ní sẹ́ káàárọ̀ fún ẹnikẹ́ni. Ẹ bá mi wá. Ẹ gbọ́. Ẹ bá mi mú hóró atare kan lọ sí di igi ọsàn wẹ́wẹ́ yìí. Ẹ wá mú hóró atare kan dání láì wọ bàtà. Ẹ wá ju atare yìí, ẹ ju atare yìí sẹ́nu kó wà lẹ́nu yín. So tó bá di ìgbà tí ẹ fẹ́ ka ewé ọsàn wẹ́wẹ́ yìí, ẹ wá ṣe kí ni? Ẹ wá fọ́ atare yẹn jẹ, ẹ wá fẹ̀yìn fọ́ jẹ pam. Ibi tẹ́ ti já hóró kan báyìí. Ìgbà tẹ́ já hóró kan pam báyìí. Ẹ gbọ́. Ìgbà tẹ́ já hóró kan bàbá yìí, ẹ fọ́ atare yẹn jẹ. Ẹ kan hóró atare kan tó wà lẹ́nu yín, ẹ fọ́ jẹ. Bẹ́ẹ̀ bá fọ́ jẹ tán, ẹ yá bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ewé yìí. Ẹ rí pé léyìí. Ẹ rí pé tẹ́ bá funu, ẹ rí pé àṣẹ̀ṣẹ̀ yọ léyìí, ó fine dáadáa. Ẹ wá kó pọ̀. Ẹ máa wá 201 rẹ̀. 201. Descend 1 ní French ń pè é. Tẹ́ bá rí 201 yẹn, ẹ jọ ẹ má jẹ́ ó lé, ẹ má sì jẹ́ ó dín 201. Ẹ má jẹ́ ó lé, ẹ má jẹ́ ó dín 201 yẹn. Tẹ́ bá ti já, ẹ wá mú wálé. Ẹ bá mi yín atare sínú abọ́ kan. Ẹ yọ gbogbo kí là ń pè àwọn ìdọ̀tí inú ẹ̀ kúrò pátápátá. Ẹ má fi atẹ́gùn sí o. Ẹ fọwọ́ ṣa àwọn ìdọ̀tí yẹn kúrò nínú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Tẹ́ bá ti ṣa àwọn ìdọ̀tí yẹn kúrò lẹ́nu lẹ́yọ kọ̀ọ̀kan tán, ẹ wá bá mi rọ atare yẹn sínú ìgò funfun kan. Sínú ìgò funfun kan. Tẹ́ bá ti rọ gbogbo atare yẹn sí. Tọ́. Tẹ́ bá ti rọ atare sí tán, àwọn ewé òrombó 201 ni ẹ bá mi rọ sí ẹ̀dọ̀ sí. Ẹ ti dá sí. Ẹ rán láṣọ funfun kó gbọdọ̀ kan lẹ̀ mọ́. Ẹ gbé kọ́. Ẹ gbọ́. Ẹ gbé kọ́. Tẹ́ bá ti gbé kọ́ báhun, lẹ́yìn ọjọ́ kẹta, bí ẹ ń lọ fún interview kan ni o, kàbí ẹ ń lọ fún kinní kan, ẹ bu kíláàsì kan, ẹ mú. Ẹ gbọ́. Tẹ́ bá ti bu ẹ̀ẹ̀kan fi mú, wàláhì tàláhì, ohun tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ níbi tẹ́ lọ yẹn, òun ló máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn àṣẹ inú tó dání tó jẹ́ ọlọ́tí tí èèyàn lè mú fi lọ sájò. Ẹ gbọ́. Bóyá ẹ ń lọ sí ibi àdúrà kan ni o, tẹ́ sì fẹ́ kí n tẹ́ sọ kó ṣẹ bẹ́ẹ̀, tàbí ẹ ń lọ fún interview kan, tẹ́ fẹ́ kí n tẹ́ wá lọ bẹ̀ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ gba gáàsì kan lọ, kí ẹ ti ṣàníyàn tẹ́ fẹ́. Bí ẹ ṣe sọ gẹ́rẹ́ náà lẹ́ẹ̀ sì rí. Ẹ dẹ̀ gbìyànjú kẹ́ ẹ subscribe. Ẹ subscribe. Why tí mo fi ń pariwo pé ẹ subscribe ni pé fún àǹfààní yín náà ni àti àǹfààní tèmi. Ẹ gbọ́. So by the time tí n bá ti post, àwọn máa fi hàn wípé tẹ́ bá ti subscribe tẹ́ subscribe yẹn. Tẹ́ gbàdá báyìí, ẹ rí pé gbogbo àwọn fídíò tí mo ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀ tó tipẹ́tipẹ́, a máa wá sójú fóònù yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ sì máa rí wò. Tẹ́ bá dẹ̀ ń wò, ẹ gbọ́, ẹ try kẹ́ share, kẹ́ sì like. Ẹ rí ẹ bá mi like ẹ, kẹ́ share, kẹ́ sì comment. So fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ pè mí, tàbí ẹ̀yin tẹ́ fẹ́ WhatsApp mi, tẹ́ fẹ́ ní ìbéèrè, tàbí fẹ́ bẹ̀ wá níṣẹ́, ẹ WhatsApp mi lórí 07064294474. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Ẹ ṣeun.